Omi ni ó fi ṣú. Ìkọ̀rí ajá ò gbọ́dọ̀ bẹ́kùn ní bùbá. Àgbàlẹ̀tù ọmọdé làwọ̀. Kò lè yí wọn òní. Àgbàlẹ̀tù ọmọdé làwọ̀. Kò lè yí wọn òní. Ẹ kú àsìkò yìí gbogbo ẹ̀yin èèyàn wa níbi tẹ́ bá wà, mo kí káàbọ̀ sórí ètò yìí. Tí gbogbo ìgbà tá bá láǹfààní láti bára wa sọ̀rọ̀, a jẹ́ pé ó ní tó dé ni ẹ̀ṣẹ́ kì í dédé ṣẹ́. Bẹ́ẹ̀ ni tí ò bá nídìí obìnrin kì í jẹ́ kúmólú. Bá a bá rí ibi tí obìnrin bá ti wá jẹ́ kúmólú, a jẹ́ akin ló tán nílé bàbá wọn. Ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ wò torí àwọn ìbéèrè kọ̀ọ̀kan táwọn kan bi mí tí mo ní láti dáhùn sí. Ìbéèrè àkọ́kọ́ tẹ́ni ẹ béèrè ni pé kí ló fà á tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn wà láyé tí wọ́n rí ògo lò? Kí ló fà á? Ṣé wọn ò múra síṣẹ́ tó ni? Àbí Ọlọ́run kan kọ́ bẹ́ẹ̀ fún wọn tí pé kán má rógo lò? Mo fẹ́ sọ báyìí pé àwọn èèyàn wà láyé tá a wà yìí tó jẹ́ pé wọ́n máa ń gba ògo lógo lónìí. Ṣẹ́rí bí èèyàn bá ti gbọ́kànlé èèyàn jù, wọ́n máa ń rógo ẹ̀gbà lọ. Ẹni tó bá ti ń gbọ́kànlé èèyàn jù, wọ́n máa ń gba ògo ẹ̀ lọ ni. Ṣẹ́rí ẹni tí ò bá gbọ́kànlé èèyàn, Bíbélì sọ pé tí ẹ bá farabalẹ̀ tẹ́ bá dẹ̀ gba nǹkan tí Ọlọ́run sọ fún wa, ó ní òun yóò di ọ̀tá fún ọ̀tá wa. Nínú ìwé Jeremáyà orí 17, ẹ bá wo ẹsẹ̀ 5, Bíbélì ní pé ẹ má ṣe gbọ́kànlé ẹlẹ́ran ara. Ègbé ni fún ẹni tó bá fi ẹlẹ́ran ara ṣe ìgbẹ́kẹ̀lé. Torí irú ẹni yẹn kò sígbà tí wọ́n ní máa disappointed, every time náà máa disappointed. But nǹkan tí mo kàn fẹ́ gbé yẹ̀wò lénìí ni pé ó ṣeé ṣe káwọn kan wà níbì kan tó yẹ pé wọ́n ní agbára ayé, agbára òkùnkùn, tán fi lè gba ògo èèyàn, tán fi lè sọ èèyàn di ìdàkudà. Bó jẹ́ ọmọdé náà bá jà, ó dìgbà tọmọ yẹn bá kú yányán. Tó bá jẹ́ pé àgbàlagbà náà bá jà, ó dìgbà tó bá ń sọ di ràdàràdà. Ṣùgbọ́n o, kí ló fà á tó yẹ pé èèyàn kan wà kò ní rọ́mọ bí, èèyàn kan wà kò ní rí aya fẹ́ tàbí kò ní rọ́kọ fẹ́? Á dẹ̀ máa wò pé ó yẹ kóun ti ní tipẹ́tipẹ́ tàbí á ti gbé gbèdéke lé àsìkò tẹ́ kóun ti ṣoríire yìí, kò dẹ̀ ní kankan ò ní ṣẹlẹ̀. Ẹyẹ kan wà, ẹ jẹ́ kí n sọ tún kékeré yìí, àbí kí n sọ ara àwọn nǹkan èèmọ̀ tí a kíyèsí nílẹ̀ Yorùbá. Ẹyẹ kan wà tán pè ní kànnàkànnà. Ẹyẹ náà ò tóbi o, kékeré báyìí lẹyẹ. Kànnàkànnà tí mò ń sọ yìí, ibi tí ẹyẹkẹ́yẹ bá yé ẹyin tiẹ̀ sí ni kànnàkànnà ti lọ máa ń sàbà sórí ẹyin ẹlẹ́yin. Á sàbà sórí ẹyin ẹlẹ́yin, kò mátà irú ẹyin yòówù. Ìgbà tí ẹyin yẹn ó bá fi dàgbà, tí ó fi tó bí tàbí tó ti tó pa, ẹ jẹ́ mọ̀ pé kànnàkànnà ni gbogbo àwọn ọmọ yẹn náà yà. Kànnàkànnà ni wọ́n á yà. Òun náà ṣe máa ń kí kànnàkànnà ní kànnàkànnà sojú rondo gbẹ̀yìn. Ẹyin ẹlẹ́yin lòun máa ń sàbálẹ̀ lórí. Yóò wá pa kádàrá ẹ̀dá, yóò sọ di
àbùdá títí ẹ̀. Bí kánákáná tó jẹ́ ẹyẹ tó bá lè pa kádàrá ẹyẹ ẹgbẹ́ ẹ̀dá ó sọ di títí ẹ̀, ẹ̀yẹn wo bí ọmọ èèyàn ṣe lè ṣe o. Èmi ti rí ibi tí ọmọ èèyàn ti fi ohùn lásán tó fi gba ògo ológo lọ. Ó wà ibi tí ọmọ èèyàn tó ti wòye nípa oúnjẹ lásán tó fẹ́ nìkejì tó ti gba kádàrá ẹ̀ lọ. Àkàìmọye àwọn nǹkan tá à ń rí ṣe tó jẹ́ pé nípa wọn àti gba kádàrá oníkádàrá adẹ̀ ti gbé lọ. Ọmọ ènìyàn. Ṣùgbọ́n mo fẹ́ sọ kinní kan lónìí. Tí ìwọ náà bá wà lára àwọn ìkà tó jẹ́ pé èèyàn kan ti fi inú tán tó ti pa bẹ́ẹ̀ tó ti fi gbogbo ẹ̀ lọ. Ọba alágbára jùlọ, ọba tó lágbára lórí gbogbo ohun tí ń bẹ. Alágbára lánàá lónìí títí láéláé ìbẹ̀rẹ̀ àti òpin. Mo fi ọ̀rọ̀ yìí sí iwájú rẹ lónìí o. Gbogbo àwọn tí ń gba ògo ológo bá mi pa wọ́n lẹ́nu mọ́. Ṣùgbọ́n máa gbọ́ mi o, ìwọ tó rò pé èèyàn kan ti gbogbo rẹ lọ. Kò sí ohun kan tí ò ṣeé ṣe níwájú Ọlọ́run ọba. Òun fún wọn láǹfààní ẹ̀kọ́ láyé, ìtàn sí láyé pẹ̀lú. Ìtàn lọ́lọ́run fún ọ láǹfààní láti pa ẹ̀. Ẹni tí ò bá ní ìtàn, ẹni ẹ̀ ò lè last. You need stories that will bring you to your success. Bí Joseph ò bá ní ìtàn yẹn wò nínú ìwé Genesis láti 37 títí dé 39, ìtàn ìgbésí ayé Joseph ṣì continue. Daniel ní ìtàn. Abraham bàbá ìgbàgbọ́ ní ìtàn. Bí wọn náà ò bá ní ìtàn, o ò lè rógo lò. Bógun ò bá sí, o ò lè rógo lò. Ogun yìí gan ló ń pilẹ̀ ògo. Torí pé bó ò bá rí olùtì, o lè débi ògo. Olùtì ni ó jẹ́ kó sáré kàbàkàbà tí wàá fi débi ògo. Fi wọ́n lọ́rùn lẹ̀ jẹ́ ká máa lé ọ kiri. Fi wọ́n lọ́rùn lẹ̀ jẹ́ ká máa ṣe léè tó wù ú. Bí pẹ́pẹ́yẹ bá jòkúta, omi ni ó fi ṣò. Ajẹ́wọlé àyànfẹ́ lèmi jẹ́ o. Ọlọ́run ọba mi ló rán mi fúnra rẹ̀ ló sì fi mí. Ló dirí ẹ̀wọ̀n àfákùkọ. Ìgbà tó tó gbá báyìí ni bàbá gbọ́n mi òjò tó jò ní òpá fòrò. Ọlọ́run ọba mo gbé ọ̀gá lọ́jọ́ tòní torí pé ìwọ ni ọba kò sẹ́lòmíì. Bí ọmọ aráyé bá dì í ìwọ ló mọ̀ ọ́n tú. Báráyé bá gbé ìwọ ló mọ̀ ọ́n sọ. Ìwọ ló mọ ìwádìí ohun gbogbo, ìwọ ló mọ orísun ohun gbogbo. Ìwọ nìkan ni kábíyèsí ọba tó ju ọba lọ. Ọba táfọbàjẹ́ onírègùn lé lórí. Ìwọ nìkan ni mo gbójúlé aṣíwèrè ẹ̀dá lórí lọ́lọ́run òsì. Mo gbé ọ̀gá Ọlọ́run ọba mi àfi tí kì í bá ṣèwọ. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ìwọ ni Ọlọ́run, ọba àtàtà, ọba tòótọ́, ọba tó gbọ́njú, ọba tó ní ògo jù, ọba tó ní ìmọ̀ jù, ọba ìjìnlẹ̀ òtítọ́. Ọwọ́ ayé òní kàwé yín olùwọ́ mi níbikíbi tẹ́ bá wà. Ọwọ́ ayé òní tẹ̀yìn, ọwọ́ ayé òní bá yín o. Lágbára Ọlọ́run ọba. Gbogbo èyí tó wù kán máa dì, gbogbo àwọn tó máa gbìmọ̀ràn àti gbogbo yín wọn ò ní rí ṣe. Ògo rẹ̀ á búyọ lágbára Ọlọ́run ọba. Ògo rẹ̀ á búyọ o. Ìbùkún tí Ọlọ́run pèsè sílẹ̀ fún ọ yóò tẹ̀ ọ́ lọ́wọ́. Wàá rógo lò lásìkò yìí àti títí láéláé. Wàá rógo lò lójú ọmọ aráyé, lójú ọmọ ènìyàn. You will shine and your glory will blossom. You will be advertised everywhere. The Lord of heaven will lift you. Bẹ́ẹ̀ ni yóò rí lórúkọ Jésù Kristi Olúwa wa. Ó tún dìgbà míì. Bye for now. Yeah, thank you.